Ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàgbádùn lítírésọ̀ Yorùbá káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí. Mo ṣe yín pẹ̀lẹ́ o, ẹ kú àmójúbà mi, èmi náà kú àmójúbà yín, a kú àmójúbà ara wa. Àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́sẹ̀ yìí. Ẹ kú ìgbélárugẹ èdè Yorùbá. Torí pé bẹ́yìn ò sí mbẹ̀hun èmi ò sí ní ààyín. Tó bá ṣe páàrọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá ṣe ọ̀sán ẹ káàsán, bó bá sọwọ́ ìyálẹ̀ta ẹ̀lẹ́ ń bẹ̀hun, bó bá sì sọwọ́ alálẹ́ náà ni ẹ káalẹ́ o. Àdúpẹ̀pẹ́ òkun, torí pé ojú tún rójú ẹ̀mí tún rẹ̀mí. Bá a ti ń ṣe ètò yìí náà lẹ́ ń wò wá káàkiri àgbáyé. Mo bẹ̀ yín ẹ má gbàgbé àti máa ṣe bọ̀ wá. Ẹ pín kó kárí ilé kó kárí oko. Ẹ share ẹ̀ bí àṣà àwọn olóyìnbó kí gbogbo èèyàn ó rí wò jákèjádò àgbáyé. Torí pé ẹ ti ń gbìyànjú, àtèmi àtẹ̀yin àní gbà kí ìṣe àti àṣà wa kó parun. Fáǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Abala méjì òun náà ni ètò yìí pín sí. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá látẹnu olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Òun náà ni orúkọ mi ò tí ì padà. Ọlọ́run ọba tí ò ní jẹ́ rí tí ó mọ orúkọ mi yí padà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí láti ṣe rìn lónìí? Ọ̀nà wo la gbé gbà lónìí? Lábala ọ̀rọ̀ ìyànjú. Ẹ jẹ́ agbára wa níyànjú pàápàá kó tó di pé a bọ́ sí ìwé lítírésọ̀ tá ń kà. Ẹ jẹ́ a sáré owó mọ níbà nínú ìrìn àjò wa lọ́dún yìí o. Ẹ jẹ́ a sáré owó mọ níbà ẹni gbọ́n bí owó kì í lówó. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbà bọ̀, wọ́n ní wàhálà ní tàgbẹ̀, Ọlọ́run ọba ní mú kí sùúta. Ẹ rí ẹlòmíì kìràkìtà. Mo fẹ́ là, mo fẹ́ lu, mo fẹ́ lówó. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ra wọlé lọ́dún tó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ò sí mọ́ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti di abara méjì tó jẹ́ pé wọ́n ń bára ayé jẹ, wọ́n ń bára ọ̀run jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti wà níbi ìdákẹ́rọ́rọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ibi tí wọn ò fẹ́ lọ́kàn wọn wà. Ibi tí wọn ò fẹ́ òun náà ni wọ́n wà. Ibi tọ́kàn wọn ò fẹ́ òun náà ni wọ́n wà. Ọ̀pọ̀lọpọ̀ wà nínú ẹ̀wọ̀n. Kí wá ló dé tá a fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kàn? Kí ló dé tá a gbà fọ́lọ́run? Ọlọ́run ọba ní darí owó ṣẹ̀dá. Ọlọ́run ọba ní fún èèyàn lówó. Èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ ńjọ́ kan. Ó ní àló ń sáfẹ́ lówó. Òun fẹ́ lówó. Ní tó bá gbà lòun ó fún mu ní ọ̀gbẹ́ni. O ò ṣe sùúrù, o ò ṣe jẹ́jẹ́. Ẹni ó gbọ́n bí owó, àwọn kì í lówó. Ẹ jẹ́ n sọ̀tàn kékeré kan fún yín ní pàápàá. Ọ̀gbẹ́ni kan wà, orúkọ rẹ̀ ń jẹ́ Oríire. Orúkọ ìyàwó ẹ̀ a sì máa jẹ́ Ìwà Rere. Lọ́kọláya ni wọ́n. Wọ́n bí ọmọ mẹ́ta. Ọmọ wọn àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní Iyì, ọkùnrin ni. Ọmọ wọn ẹ̀kejì wọ́n ń pè ní Ẹ̀tẹ́, obìnrin lòun. Ọmọ wọn ẹ̀kẹta òun ni wọ́n ń pè ní Owó. Wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé wọn, wọ́n ń lò lọ. Àwọn ọmọ wọ̀nyí dàgbà. Nígbà tó yá, ẹni tí í ṣe Oríire yìí tó jẹ́ olórí nínú ẹbí ó dágbére fáyé, ó dìgbà ó ṣe. Ìyá wọn náà, Ìwà Rere, òun náà dágbére fáyé, ó dìgbà ó ṣe. Kẹ̀rẹ̀ ẹni tó jẹ́ àkọ́bí nínú ẹbí yìí, òun náà tún dágbére fáyé, eléyìí tí wọ́n ń pè ní Iyì. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dárò. Ọ̀nà wo làwọn ó gbé gbà? Ọba ìlú gbọ́, ó dùn ọba ìlú náà pé ó mà ṣe o. Iyì kú. Wọ́n wá ń wo ibi tí wọ́n ó sin Iyì sí. Ọba ìlú ní ẹ nílò láti dààmú ara yín. Ẹ máa gbé ìbọ̀ wá sí àgbàlá mi. Kó jẹ́ wípé bí n bá ti ń jí lójoojúmọ́, òun ni wọ́n máa rí Iyì. Bí n bá ti ń jí tí mò ń lọ tí mò ń bọ̀, òun ni wọ́n máa rí ibi tẹ́ ẹ sin Iyì sí. Gẹ́lẹ́ mọ̀ wípé ìdí rèé tó fi jẹ́ wípé bó ṣe ọmọ kékeré, òun ni wọ́n fi jọba tó gorí ìtẹ́, gbogbo ayé ò máa buyì fún ni. Lọ́tùn lósì, àwọn ẹgbẹ́ baba ńlá rẹ̀ ó máa buyì fún ni.
nígbà ó yá eléyìí tó tẹ̀síwájú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ èyí tó jẹ́ obìnrin láàrin wọn eléyìí tí í ṣe ẹ̀tẹ́ òun náà bá tún kú. ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wò ó, níbo làwọn fẹ́ sin ẹ̀tẹ́ sí báyìí, níbo làwọn fẹ́ sin ẹ̀tẹ́ sí. kò sẹ́ni tó ṣetán o láti tẹ́wọ́ gba òkú ẹ̀tẹ́. àwọn èèyàn ń wò pé ta ló fẹ́ kí ló kà wọ́n pẹ̀lẹ́tẹ́ torí àwọn ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀. àwọn obìnrin ìlú bá ní ibóbìnrin lẹ̀tẹ́, àwọn wàá mọ òwò kòkú rẹ̀ ó ráre. àwọn obìnrin ìlú bá tẹ́wọ́ gba òkú ẹ̀tẹ́, wọ́n bá gbé sórí itan wọn. ǹjẹ́ lẹ mọ̀ wípé orí itan wọn òun ni òkú ẹ̀tẹ́ rà sí, tó jẹrà pátápátá, tó sì jẹ́ wípé egungun rẹ̀ tọ̀ àní àmọ̀ bí wọ́n ti ṣe. ǹjẹ́ ẹ mọ̀ túmọ̀ eléyìí? kò sí ohunkóhun téèyàn lè jẹ́ láyé bó bá ti lọ́wọ́ obìnrin nínú, téèyàn ń fẹ́ obìnrin, téèyàn ń bóbìnrin àjọṣepọ̀ bó bá yá obìnrin ó fẹ̀tẹ́ kànyàn béèyàn ò bá sọ sí. ẹ̀yin ìyàwó ẹ má bínú o ẹ má bínú, ìtàn Yorùbá ni o. obìnrin nìyàwó mi, obìnrin nìyá mi, mo bí obìnrin lọ́mọ. obìnrin a máa fi ẹ̀tẹ́ kànyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. bó ṣe odidi ọba ìlú ni, tíyàwó rẹ̀ ó bá fẹ̀tẹ́ kàn nínú ilé, jábútẹ́ ni wọ́n ó mú. lẹ́yìn eléyìí ìyẹn náà tún lọ bẹ́ẹ̀. ẹni tí í ṣe àbígbẹ̀yìn wọn, owó, ó bá kú. kò kú bá wọn o, owó rìn jìnnà tèfè. owó lọ sí inú igbó eléyìí tẹ́nikẹ́ni ò lè rí níbẹ̀. owó bá kú, owó jẹrà, owó ṣèdín. àwọn èèyàn ń wá owó kiri. níbo lowó lọ? níbo làwọn ti fẹ́ rí owó? wọn ò mọ̀ lórí owó. àwọn èèyàn ò sinmi o. láàárọ̀, lọ́sàn-án, lóru, owó ló sì ti kú tó ti jẹrà síbi tó wà yìí. téegun rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fọ́nká. àwọn èèyàn sá gbìyànjú títí. nígbà tí wọ́n dénú igbó yìí níbi tí wọ́n ti ń wá owó, wọ́n rí apá owó, wọ́n rẹ́sẹ̀ owó, ṣùgbọ́n wọn ò rórí owó. orí owó ìwà ni gbogbo èèyàn ń wá káàkiri ayé o. bẹ́ẹ̀ bá róyìnbó tó wá sílẹ̀ aláwọ̀ dúdú, orí owó ni wọ́n ń wá kiri. àwa tá a jẹ́ aláwọ̀ dúdú tá a wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà náà, orí owó làwa náà ń wá káàkiri. ṣùgbọ́n o, ẹ jẹ́ ká mọ̀nà tá a máa gbà wá owó. ká má wá owó níwàkúwà, torí pé béèyàn bá wá tí ò sọnù yóò rí tí ò yẹ kó rí o. ẹ jẹ́ á sáré owó ká sá mọ́ níbà. ó tán lẹ́nu, ó kù ń kù lábala àtibẹ̀. ẹ jẹ́ á lọ síbi tá a ti ń ka lítírésọ̀ Yorùbá. ẹnìkan ní tá a bá fẹ́ pè mí nọ́mbà wo? +1 240 380 8501 +1 240 380 8501 òní nọ́mbà tẹ́ fi pè mí. mo sì bẹ̀ yín, ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko. bá a ti ń ṣètò yìí náà lẹ̀ ń wò mí. ẹ ṣe àyẹ̀ bí àṣà àwọn olóyìnbó. èrè wà ń bẹ̀, gbogbo wa lájọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá, àti gbogbo àwọn akẹgbẹ́ mi tá a jọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá. ní pápápá ẹ jẹ́ á lọ sínú ìwé tàǹkà ogójì ọdẹ nínú igbó irúnmọlẹ̀. ṣé ẹ rán bí tá a kà á dé kó tó di pé àṣíraró? ó rèé, ìwé ọ̀hún rèé, ogójì ọdẹ nínú igbó irúnmọlẹ̀, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. ẹ jẹ́ kí n mú yín padà sẹ́yìn díẹ̀ fún ìrántí. a wàá jòpọ̀ níbi tí a ti dánu dúró pẹ̀lú ìtàkà fún ti òní. tẹ́ ẹ bá rántí, Ìrágbèje nílé olójúlé méje ló ń sọ ìtàn fún àwọn akọni méje tí wọ́n lọ sí igbó irúnmọlẹ̀. ibi tó sì sọ ìtàn rẹ̀ dé náà níbi tí ẹni tí í ṣe kìnìún nínú igbó tó ti pe àwọn ẹranko jọ wípé kí wọ́n má jẹ́ kó mọ lálàsé, kó wọ́n máa dààmú kó tó di pé wọ́n máa wá sọ́dọ̀ òun fún pípa jẹ. òun àti àwọn ìgbìmọ̀ rẹ̀, ẹkùn, erin àti wọ́n ṣàkóra wọn jọ báwọn. wọ́n bá àwọn ẹranko yòókù ṣèpàdé, léyìí tí àwọn ẹranko yòókù ní àwọn ti gbọ́. tí wọ́n sì ní kí ẹni tí í ṣe kọ̀lọ̀kọ̀lọ̀ kó ṣe alákòóso bí gbogbo àwọn ẹran ó ṣe máa wá sọ́dọ̀ ẹkùn àkìnìún tí ò fi ní máa dààmú kó tó di pórí wọn pajẹ. aláṣejù kínní nù o.
kọ̀lọ̀kọ̀lọ̀ tàn wọ́n lọ sídìí kànga kan léyìí tí wọ́n ti ń rí àwòrán ara wọn nínú omi. Ibẹ̀ ni gbogbo wọn parí ayé wọn sí, gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ìtàn bó ti sọ fún wọn. Ibi tá a dé dúró nù, ẹ jẹ́ á tẹ̀síwájú fún ti òní. Mo ti sọ ìtàn aláṣejù kínní, ó kù ìtàn aláṣejù kejì. Òun náà sì nìyí. Nígbà tí bàbá ọkùnrin kan kú, ó fún ní 100 pọ́ùn, ó fi sílẹ̀ fún. Ọkùnrin yìí sì fi gbogbo owó náà ra àwọn nǹkan ẹlẹgẹ́ gbogbo tí ó lè fọ́, àwọn nǹkan bíi ṣágo, ife mímu, ọ̀kan àti ọ̀kan ọ̀jọ̀kan, oríṣiríṣi ìgò, oríṣiríṣi díngí, onírúurú àwọn àwo ìjẹun àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun náà ni ó fi owó ọ̀hún rà tí ó sì fẹ́ máa fi ṣe òwò. Ní òwúrọ̀ ọjọ́ kan, ó tó gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó tò wọ́n jọ lórí ara wọn. Nígbà tí ó sì wò títí, inú rẹ̀ dùn, ó bá bẹ̀rẹ̀ sí ní sọ. Ó ní 100 pọ́ùn tí mo ní nìyí, owó kékeré kọ́ o. Ṣé òun náà ni mo fi ra gbogbo àwọn nǹkan wọ̀nyí? Dájúdájú, bí mo bá ta àwọn nǹkan wọ̀nyí tán, tí mo tún jèrè 100 pọ́ùn mìíràn, owó mi tún pọ̀ sí, yóò sì di 200 pọ́ùn. Ó dá mi lójú pé 200 pọ́ùn kì í ṣe ọmọdé owó. Nígbà tí mo bá tún rí 200 pọ́ùn yìí tán, n ó tún kó papọ̀, n ó tún ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí n ó tún máa tà. Nígbà tí n bá sì tà wọ́n tán, n ó tún jèrè 200 pọ́ùn míì, owó mi yóò di 400 pọ́ùn. Bí mo bá sì ti ní 400 pọ́ùn tán, ènìyàn kì í máa pẹ́ di olówó. Bẹ́ẹ̀ ni, bí mo bá fi eléyìí ní sí òwò, n ó tún jèrè 400 pọ́ùn míì, bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. Èmi náà yóò tún jèrè 1000. Ṣùgbọ́n bí mo bá ń lọ ní 1000 tán ńkọ́, n ó tún fi 1000 yìí, n ó tún fi sí òwò. N ó wá di olówó, n ó di olókìkí, gbogbo èèyàn wọ́n sì máa kí mi, wọ́n máa kí mi. Síbẹ̀síbẹ̀ náà, n kò ní dúró lórí 1000 pọ́ùn. N ó tún mú 1000 pọ́ùn yìí, n ó tún fi sí òwò. Dájúdájú, mo ní ìgbàgbọ́ àti ìrètí pé n ó tún jèrè mìíràn. Nígbà tí mo bá di olówó pátápátá, n ó tún ní 2,000. Ní àkókò tí mo bá ti ní 2,000, gbogbo ìlú wọn ó mọ̀ mí. Ọ̀rọ̀kọ́rọ̀ tí mo bá sọ ní ìlú, àbẹ̀gè. Ṣùgbọ́n bí mo bá tilẹ̀ ní èyí nì, n kò tún ní dúró. N ó tún ṣòwò títí 2,000 yóò fi di 4,000, 4,000 yóò di 4,000, bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀, tí n ó fi di ẹni tí ó ní 1000 pọ́ùn lọ́nà 1000. Bí mo bá ti wá ní 1000 pọ́ùn lọ́nà 1000 tán, ó kù kí n máa jẹun, kí n máa lo aṣọ, kí n máa ṣe fáàrí, kí gbogbo ènìyàn kí wọ́n sì máa kan sáárá sí mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ṣé owó yìí wá ti tó bí? Owó yìí kò tíì tó o. N ó tún máa ṣe òwò míì ni, n ó sì máa kó owó jọ fún ara mi. Ṣé kí n má tàn yín, owó díẹ̀ kì í tó ọmọkùnrin. Lẹ́yìn eléyìí, n ó kó owó náà jọ. 1000 yóò máa di 1000 lọ́nà 1000 lọ́nà 1000. Àkókò náà wà yìí, n ó wá sinmi. N ó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó kan. Ṣùgbọ́n ọmọ ta ni n bá fẹ́ nílùú yìí o? Àfi bí mo fẹ́ ọmọ ọba. Nígbà tí mo bá sì gbé níyàwó, tí ó bá dé ilé mi, èmi ó máa ṣe ìgbéraga sí i. Ṣé ìyàwó mi ní í ṣe? Owó mi náà ni mo fi san owó orí rẹ̀ tí mo sì fẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ ọba ni, síbẹ̀síbẹ̀ n kò ní dé ilé bàbá rẹ̀ tọrọ oúnjẹ. Ìgbà mìíràn bí ó bá sì wá oúnjẹ fún mi tí kò tètè
ṣe oúnjẹ náà tán, n ó korò ojú sí i, n ó sì bínú sí i, inú mi kò sì ní dùn sí i. Yóò sì ránṣẹ́ sí ìyá rẹ̀, wọn yóò sì wá láti bẹ̀ mí. Nígbà tí òun bá sì kúnlẹ̀ tó ń bẹ̀ mí ní iwájú mi tí ó wà níbẹ̀, n kò ní ṣe bí ẹni pé mo rí o. N kò ní ṣe bí ẹni pé mo wò wọ́n. Nígbà tí òun àti ìyá rẹ̀ bá kúnlẹ̀, ọ̀nà náà yóò dùn ìyàwó mi, yóò sì dì mí ní ẹsẹ̀ mú. Yóò wí pé, "Jọ̀wọ́, wò mí lójú, ọkọ mi. Ṣé ẹ̀yin náà mọ̀ pé mo fẹ́ràn yín? N kò jẹ́ dédé fi ebi pa yín. Bẹ́ẹ̀ ni òjò tí ó rọ̀ lánàá kò jẹ́ kí igi jóná, òun ni ó sì jẹ́ kí oúnjẹ pẹ́ bẹ́ẹ̀." Lónìí, mo máa tètè gbé ìgbésẹ̀ láti rí pé mo dáná oúnjẹ fún yín. Ẹ má ṣàì wò mí. Ẹ wo ti ìyá mi tí wọ́n wà lórí ìkúnlẹ̀. Ẹ wò wọ́n. Èmi náà kò tún jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Bí ó ti di kí ebi pa yín, n ó tìkára mi wá igi níbikíbi tí mo lè rí. Dájúdájú, àánú rẹ̀ yóò sì ṣe mí. Ṣùgbọ́n n ó fẹ́ láti dá ọlá mi. N ó fẹ́ láti ti fi ọlá mi hàn. N ó ta nípa báyìí. Ọkùnrin yìí sì gbé ara rẹ̀ níbi tí ó ti ń sọ̀rọ̀ wọ̀nyí. Ó sì ta ìpá síwájú. Bí ó ti ta ìpá síwájú, bí ó ti pé ọ̀rọ̀ kẹ́yìn, báyìí ni gbogbo nǹkan tí ó fi 100 pọ́n rà tí ó sì fọ́, tí ó rún wómú. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá. Ṣe ni ojú ọkùnrin yìí náà mọ́ fún aláṣejù. Kò tí ì ní owó, ó ti ń ta ọmọ ọba ní ìpá. Bí ó bá wá ní owó náà tán, kí ni yóò ṣe? Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Ibi tí a ti dánu dúró lónìí náà láti tẹ̀síwájú. Bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá mi fọ́n ètò yìí kó kárí ilé, kó kárí oko. Ojú ìtìná alẹ́, ojú òní tì yín, ojú òní ti èmi náà. Mo ti sọ nọ́mbà tí ẹ pè mí sí fún yín lẹ́ẹ̀kan. Yálà ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ bá mi sọ tàbí ìmọ̀ràn, ẹ lè pè mí sórí nọ́mbà 240-380-8501. Títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ má gbàgbé o, oore kan tí ẹ lè ṣe mí, òun náà ni kí ẹ taari ètò yìí bá sì ti ń ṣe náà lẹ́ ń wò wá live and direct bí àṣà àwọn olóyìnbó. Títí ọjọ́ mẹ́jọ tá a pàdé lágbára ní tòótọ́. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o.